ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ ìyẹn Lawan, gómìnà ìpínlẹ̀ Èkìtì àtàwọn míì ti ránṣẹ́ kú oríire sí gómìnà àṣẹ̀ṣẹ̀dìbòyàn ní ìpínlẹ̀ Edo ìyẹn Ọ̀pẹ́bọlò. Ọbaṣẹ́kì kò gbajúgbajà rárá, a kò ràn án lọ́wọ́ láti jáwé olúborí ni, Ṣáíbù ló sọ bẹ́ẹ̀. Orílẹ̀-èdè Nàìjíríà ń fojú sọ́nà fún ẹ̀yáwó bílíọ̀nù kan àbọ̀ dọ́là láti ilé ìfowópamọ́ àgbáyé. Tinubu yóò kéde ìpàdé gbogbogbò àjọ àwọn olókoòwò kéékèèké àti alábọ́dé ìyẹn MSME tọdún yìí fún ṣíṣí. Ààrẹ Tinubu ló léwájú ìpàdé àwọn aláṣẹ eléyìí tó wáyé ní ìlú Àbújá. Òṣèré Nollywood ìyẹn Patrick Dolly ti bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tó gbòde kan lásìkò yìí ìyẹn I am a choosing. Ààrẹ ẹgbẹ́ NLC ìyẹn Joe Ajaero ti búra pé òun yóò dáhùn sí ìpè iléeṣẹ́ ọlọ́pàá. Orílẹ̀-èdè United Kingdom ń wá àwọn akọ́ṣẹ́mọṣẹ́ láti kojú ìṣòro àìní òṣìṣẹ́ tó láwọn agbọ̀n kan. Èyí làwọn ìròyìn lérèfé láti inú ìwé ìròyìn The Matrix lálẹ́ òní ọjọ́ Ajé Monday ọjọ́ 23 oṣù kẹsàn-án ọdún 2024. Ẹ darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóríṣiríṣi síwájú sí i. Àdúrà Mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí, Ẹniọlá Sálíù lórúkọ mi.